Africa Content TV. This wonderful mission. Selling white. One Kalaji was Swalabi. Pasuma. Shentali Animation. Liva. One Kalaji was Swalabi. Pasuma. About long Kelly. About long Kelly. One Kalaji was Swalabi Pasuma. I like it school. One Kalaji. Abdulwasi Alabi Pasuma. Aki Alaji wa Wadeko, all the way from America. Alaji wa Amao, Tauba Linga, Aki Mubo. Alaji Abdulaziz, Otola, Aki Awana. Alaji Wasu Alabi Pasuma, Aki Alaji Abdurrashid Ayinde. Wọ́n tún kí Alhaji Hafiz Adigun, Tauba Linga, kí àwọn àfáà wọ́n kí Alhaji Wasiu Alabi Pasuma ní sálẹ̀ ilẹ̀. Báyìí àbá ẹ̀ṣẹ̀ àbá láìkì Pasuma gan. Ọdún pọ̀ ní Pasuma sórí ti. Allah Akbar. Allah Akbar. Alhaji wa Abdulwasi Alabi Pasuma wọ́n kí àbá wa sọ ní white wọ́n kí wọ́n tún kí àbá tó ní Pasuma ló bá wọn bá fi dúró yìí. Wọ́n fi dúró. Ó pọ̀. Alhaji Abdulwasi Alabi Pasuma, number one. Alhaji Wasiu Alabi Pasuma kí a bá ní láàfin. Wọ́n wá kí a bá wa Fasiwa àgbà fún gbogbo lọ. Sanu ṣe. Masha Allah. Wọ́n náwó sí ọlọ́wọ́ fún àlùbáríkà tó pọ̀ sí. Àmín. Bàbá ọlọ́run kẹ́mi àti gbogbo àwọn afá tó gbóná. Bẹ́ẹ̀ni. Wọ́n lè jókòó, ẹ̀dàkùn ẹ̀dàkùn. Àlùbáríkà Fújì. Wálé tíjà. Olùsínà rí ìbàjẹ́. Àwọn náà kì í lẹ́yìn. Wọ́n kí wọn náà yáyí. Aki o. Sebe mi ló tẹ̀lé wá. Arakumula. Wọ́n kí o. Arakumula. Báyìí gẹ́gẹ́ bí tírídà báàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ń bí. Mo sọ fẹ́ yìí cameraman tẹ́ ẹ bá ti